lẹ́yìn tí Túndé àti ọ̀rẹ́ ẹ̀ gba ọ̀kadà tán ni wọ́n yin ọlọ́kadà níbọn. Òjó Túndé ẹni 30 ọdún àti Ọláyẹmí Abíọ́dún ẹni ọdún 23 ni wọ́n ti wà lákọlò ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lórí ẹ̀sùn ìdígunjalè àti jíjẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn. Àwọn méjèèjì ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n fi ìbọn bárẹ́ẹ̀lì já ọ̀kadà aláwọ̀ dúdú kan tí kò ní nọ́mbà gbà lágbègbè Òkè Ọgbọ́ ní Ìlódè nílùú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun Isiaku Muhammed ṣe sọ, ọjọ́ 4 oṣù kọkànlá ọdún yìí ni wọ́n hùwà ọ̀daràn náà. Ó ní lẹ́yìn tí wọ́n gba ọ̀kadà náà lọ́wọ́ ọmọkùnrin tó ní í tán ni wọ́n tún yìnbọn lù ú tí wọ́n sì gbé ọ̀kadà rẹ̀ sá lọ. Isiaku sọ síwájú pé àwọn èèyàn tí wọ́n wà lágbègbè ọ̀hún ni wọ́n gbé ọlọ́kadà lọ sí ọsibítù tí wọ́n sì fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn agbófinró létí. Ó ní kété táwọn gbọ́ sọ̀rọ̀ yìí làwọn ti dìde táwọn sì bẹ̀rẹ̀ sí fimú fínlẹ̀. Ó ní agbègbè gbọ̀ngàn ni ọwọ́ ti tẹ̀ wọ́n nípasẹ̀ ẹ̀rọ atáṣìírí tó wà lára ọ̀kadà náà. Nínú ìwádìí wọn ni wọ́n sì ti jẹ́wọ́ pé ọkùnrin kan tó ń jẹ́ Michael Àjàgbé ló máa ń bá wọn ta àwọn nǹkan tí wọ́n bá jí. Isiaku ṣàlàyé pé àwọn tí ń wá Michael, bẹ́ẹ̀ ni àwọn afurasí méjèèjì yóò fojú balẹ̀-ẹjọ́ lẹ́yìn ìwádìí tó lọ́rìn táwọn ń ṣe lọ́wọ́. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.